Ojútáyé dé. Ètò ìwádìí ìjìnlẹ̀ àṣà Yorùbá tó gbá wọn lẹ̀ tó kẹsẹ̀ járí. Ẹgbọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá ṣé lóòótọ́ ni gbó Olódùmarè ń bẹ mò ń béèrè wò. Àwọn àgbààgbà wọ́n tẹ̀lé mi mọ wọgbó Olódùmarè mo dẹ̀yìn bọ̀. Ẹni tí ó pìtàn Yorùbá dé. Ṣé lóòótọ́ lọ yá wọlé nílé rá? Ẹ gbọ́ ṣé lóòótọ́ Aláàfin àgbà ọba ni? Àfáà Bùlálà tí ń bẹ lóde Ọ̀fà ta ló mọ̀? Adémọ́lá Adélabú ń gbé gbogbo rẹ̀ bọ̀. Ẹ gbọ́ kí lẹgbẹ́ ògbóni jẹ́ nílẹ̀ Yorùbá. Adélabú ibi táwọn ò lè dé mo ti débẹ̀ mo dẹ̀yìn bọ̀. Adémọ́lá Adélabú ẹni tó du àgbétàn Yorùbá lé lọ́wọ́. Àyìnlá mo ṣe lákàlàkà níbi odò ń gbójúgbà mi lọ. Òdùmarè ló rán mi sílẹ̀ Yorùbá ẹ jẹ́ ń jíṣẹ́ ọ̀hún yè. Adémọ́lá Adélabú ẹ ò rí mi nínú ìrìnkèrindò nígbó Olódùmarè bí. Ètò Ojútáyé ńlẹ́ ẹ̀ máa wò lórí móhùnmáwòrán yín. Iléeṣẹ́ tó bá fẹ́ so nígbọ̀wọ́ ẹ pè mí sókè aago 08035227441 08035227441 Adémọ́lá Adélabú lẹ̀ ń pè òrìṣà oko pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀. ẹ ǹlẹ́ bẹ̀ ń wo ọmọ káàárọ̀ òjíire ẹ mọ̀ kújọ́ méjìjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ gbọ́ọ̀rọ̀ bí ọwọ́ aṣọ ẹ kú àtijọ́ tijọ́ ẹ kú àtijọ́ tijọ́ ilẹ̀ káàárọ̀ òjíire ò ní bàjẹ́ o. Ojútáyé 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 ọdún mẹ́tàlá kọjá tẹ́ ẹ ti wo ètò Ojútáyé kẹ́yìn. Ọpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba mi abùjẹ́bù dànù ẹlẹ́dàá mi ọba abùjẹ́bù tọrẹ abọ̀nà nígbà abọ̀nà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọba tó lọ́nà níbi tá àti ẹ̀ mọ iye ọba tó nígbà ẹrù tó nígbà òṣùká ìbà Ọlọ́run ọba ìbà Oòduà ọ̀wọ́n làárọ̀ go ọ̀pọ̀ ní àátọ̀bù ọ̀sán làárọ̀ dẹ àfẹ̀mọ́júmọ́ làárọ̀ àwọn bàbà kùtùkùtù làárọ̀ jẹ́ mo dé lónìí mo fẹ́ pe bàbá mi bàbá aláyémọrẹ gbogbo tí mo bá ti ń fẹ́ kó máa yé mi nítorí àṣípayá ńlọbìnrin sílẹ̀kùn ìmọ̀. Oòduà bàbá ọ̀kàn bí bàbá ọba agbóláyà bí àìrá odù tó dá wà aládé ńlá ọba tó borí gbogbo ọba ọlọ́fin àjàláyé kó tó lọ láyé kó bàgbà jẹ́ ọmọ ní ẹbẹ̀ kó tẹ̀yìn bàbá mi ṣe gbogbo èèyàn dúdú ẹjẹ́ aṣáwó rẹ̀ pọ̀. bí eré ètò Ojútáyé tó ti dé o. Ojútáyé ó tàn mọ́lẹ̀ kedere sínú àṣà àti ìṣe Yorùbá ní ilẹ̀ káàárọ̀ òjíire ọ̀pọ̀ ohun ìjìnlẹ̀ ni Ojútáyé ó máa ṣàlàyé ẹ farabalẹ̀ ẹ jẹ́ a jọ gbádùn ètò Ojútáyé lónìí. Àwọn ẹgbẹ́ aboríjì àwọn ẹgbẹ́ aboríjì tí àwọn ṣèṣe táwọn ojú ọ̀rọ̀ gbẹ́rù ọlọ́rọ̀ kó má lè sọ ẹgbẹ́ àgbà o àwa kì í ṣàlà ṣàlàbọ̀sí o ẹgbẹ́ àgbà o àwa kì í ṣàlàbọ̀ àṣìbẹ̀ àwọn ẹgbẹ́ aboríjì àwọn ẹgbẹ́ aboríjì tí àwọn ṣèṣe táwọn ojú aboríjì aboríjì aṣíwájú Lagos State Lagos State. Ayé àkàmọ́ra ayé àkàmọ́ra ayé àkàmọ́ra ayé tá a kákáká tí ò kúnwọ́ erùpẹ̀ ilẹ̀ tá a kàkàkà tí ò pin ayé àyèyéèyé àkáàkátẹ́ ní òtúfẹ̀ ẹ̀yin ọmọ kóòtù òjìbí ẹ̀yin ọmọ kóòtù òjúire ẹ̀yin ọmọ Odùduwà ọ̀rọ̀ ògbóni ni mo fẹ́ nà sórí ètò tòní. Àrè gba àṣẹ níbi gíga láti gbé ọ̀rọ̀ ẹgbẹ́ ògbóni jáde. Kí nìdí tí a fi ṣe bẹ́ẹ̀?
àmọ́ ọmọ wa kéékèèké tí ń bẹ nílé ìwé gíga, àwọn ìwé òde òní tí wọ́n ń bẹ ní fáfitì pẹ̀lú ilé ìwé gíga mìíràn, à ń fi eléyìí hàn wọ́n kí wọ́n lè mọ ìpìlẹ̀ Yorùbá pé kò sí ẹgbẹ́ ìmùlẹ̀ kan nílẹ̀ Oòduà tí Olódùmarè fún ní agbára láti lo ẹ̀jẹ̀, láti mu ẹ̀jẹ̀ tàbí láti ta ẹ̀jẹ̀ ọmọnìkejì sílẹ̀. ọ̀rọ̀ ẹgbẹ́ ògbóni la fẹ́ mú wá kí ẹ máa fi ọkàn bá wa lọ. bí wọ́n bá ń sọ pé ayé, àwọn ògbóni ní jẹ́ bẹ́ẹ̀. bí wọ́n bá ń sọ pé ògbóni, àwọn ní jẹ́ bẹ́ẹ̀. bí wọ́n bá ń sọ pé ògbóràn, àwọn ní jẹ́ bẹ́ẹ̀. àwọn ni wọ́n jólókun tí wọ́n bòkun mu. àwọn ni wọ́n jólọ́sà tí wọ́n bu ọ̀sà wẹsẹ̀. àwọn náà ni wọ́n mẹ̀sùrò ògbó baálẹ̀ odò tí wọ́n máa dágún omi tó ń jẹ́ Yewa. àwọn náà lọ́mọ ògbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀. bí a ò bá ní purọ́, nígbà tí Odùduwà àtẹ̀wọ̀nrọ̀ Oòduà Àjàláyé ń bẹ láyé, àwọn ògbóni ni olórí ìgbìmọ̀ rẹ̀. nígbà tí Oòduà ò sì sí láyé mọ́, àwọn ògbóni náà ló gbé agbára ilẹ̀ Yorùbá lé lọ́wọ́. ẹgbẹ́ ògbóni tí a sì ń wí yìí, a ò gbọ́ pé Oòduà fi àṣẹ fún wọn láti pààyàn tàbí láti lo ẹ̀jẹ̀ ọmọ ènìyàn. ohun pàtàkì tí ògbóni wà fún ni pé láti ṣe ààbò nílẹ̀ Yorùbá, láti ṣe ìdájọ́ òdodo àti láti kìlọ̀ fún àwọn ẹ̀dá tá a rò pé wọ́n tóbi láì ṣe é báwí. nínú ìgbìmọ̀ ìṣẹ̀ṣe Yorùbá, kò sí ẹjọ́ ẹni tó tóbi tí ògbóni kò lè dá, kódà bó ṣe ọba tàbí ìjòyè. ìgbìmọ̀ ẹgbẹ́ ògbóni yìí ni ìgbẹ́jọ́ tó ga jù nínú ìgbìmọ̀ ilẹ̀ Yorùbá. ohun tí ó tó jẹ́ kí ẹgbẹ́ ògbóni jẹ́ ẹgbẹ́ tó le tó sì lágbára ni wípé ohunkóhun tí wọ́n bá péjọ fẹnu kò lé lórí kò ṣeé yẹ̀. èyún ni wọ́n ń pè ní awo. kódà bí ẹni tí wọ́n fẹnu kò lé lórí bá wà nínú ìjòkó láàrin wọn, wọn kì í fi ìdájọ́ ṣègbè. àwọn tó bá wà nínú ẹgbẹ́ yìí ni wọ́n máa ń pè ní ìmùlẹ̀ tàbí awo. ṣùgbọ́n ẹni tí kì í bá ṣe ara wọn, ọ̀gbẹ̀rì tàbí àgùntàn ni wọ́n máa ń pè wọ́n. àwọn ògbóni ní èdè Ifẹ̀ tó jẹ́ tiwọn àti àṣà àti ìkíni tiwọn, tó bẹ́ẹ̀ tí ẹni tí kì í ṣara wọn bá tilẹ̀ ń gbọ́ kò ní lè kíyèsí. wọ́n á ní bí awo bá kú, awo ní sin òkú awo, ọ̀gbẹ̀rì a máa sìnkú ọ̀gbẹ̀rì. bí ògbóni bá wà nínú ìgbìmọ̀ tàbí ìpàdé ẹgbẹ́ wọn, wọ́n ní ẹ̀rù lára débi pé kì í sábà sí ẹni tó lè dúró. tírú ẹni bẹ́ẹ̀ kì í bá ṣe ọ̀kan lára wọn. àwọn ẹgbẹ́ ògbóni náà ní ọba tó jó lórí wọn bí aráàlú ṣe ní ọba. ọba ògbóni àgbáyé àti olórí àṣẹ ògbóni ti àsìkò yìí náà ni kábíyèsí olúayé ọba Sàlámì Mobọ́lájí Náìbí. mo wà ń dalẹ̀ mo wá lọ sílùú kan wọ́n pe bẹ̀ ní ilé ogbó, iṣẹ́ ló gbé mi lọ́bẹ̀ lẹ́yìn tí mo rìtáyà. mo wá gbé mi lọ sí mo wá lọ́ọ̀rẹ́ ẹ̀kọ́ ní ilé ogbó ojú olúwo. mo wá dùn sẹ́mi ilẹ̀ fẹ́ wá sí kò wá jókòó lẹ́kọ̀ọ́
wọ́n ti sàgbé kí n lọ dáṣẹ́lẹ̀ lọ́dọ̀ wọn ń bẹ̀ ní ilé epo yìí wọ́n á kọ̀ ìṣọ́ rẹ̀ wọ́n á ní kí n máa bọ̀ wọ́n á lọ ilé epo ní 1966 wọ́n ti di ijọ́ ọ̀sẹ̀ wọn máa ń ṣọ̀ṣẹ̀ wọ́n ń dàgbà tó ṣe tó wọ́n á ń wù mí wọ́n á pọ̀ ẹ̀mí ní kẹ́ ṣe yìí wù mí tó àwọn oníkèmí náà darapọ̀ máa ń wọn nígbà ìlànà ní wàá pápá tó yẹ̀ tẹ̀ lè ṣe kò ní mo fẹ́ ṣe ọ̀rẹ́ mi ẹ̀ ló fi mí ṣe ọ̀rẹ́ mi náà ló wá dáná mi lẹ́yìn tó fi mo fẹ́ mọ̀ ẹ̀. kábíyèsí a gbọ́dọ̀ ní kábíyèsí sọ̀kàdúrà gba ti bí lọ́wọ́ ẹ̀ tó gbà kejì. ìyẹn ló dáa orílẹ̀-èdè ilẹ̀ ló ń. kábíyèsí. so ìṣèwọ̀ ọ̀run wa mú mi wá sí Ìbàdàn ìdílé labọ́sùn mi mo bẹ̀rẹ̀ iṣẹ́ mo dáṣẹ́ lẹ̀ fún mi lọ sí Ìwó wọ́n gba ṣọ́ọ̀bù mi mo dá all round engineering work sílẹ̀ à ń ṣe generator motorcycle èmi èdè tó tóbi tí mo lè fi mọ́tò kù àti níwọ̀n bá tó tó gbogbo pọ̀ iṣẹ́ tèmi ní engine ni mo ṣe diesel engine petrol engine mo ṣe steam engine gbogbo mo kọ́ pọ̀ nípa ìbẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo wá sí Ìbàdàn ilé labọ́sùn mi báwo ni iṣẹ́ ti ní ilé Ìwó títí báwo di 1978 kó wá sí Ìbàdàn mo ti wá sí ti Ìwó yẹn sì wà bẹ́ẹ̀ nìyí. kábíyèsí. wọ́n wá sí Ìbàdàn tó wá sí mi ọ̀rọ̀ ní engineering works sí ọ̀kẹ́ ọ̀pá bàbá sálẹ̀ àwọn òkú sí Ìbàdàn màmá wa ráyè wá darapọ̀ máwọn òpó ní tìbàdàn láti máa bá wọn ṣe sí mo ti ń bá wọn káàkiri máa ń ti lédì kan dé lédì kan ní ìlàbọ̀ṣọ̀ ìgbà tó lábẹ́bẹ̀ ilé olúwa igbó kìkì ní olúwa ìgbà tó Ìbàdàn yẹn mú dọ́ darapọ̀ mọ́ ilédì Agbadagudu 1968 mo wà sígbà tó di 1969 to 70 ọkùnrin lóye ní Ajagun lọ Ajagun lọ yẹn ni mo lò títí sí Ìbàdàn tí mo fi padà wá sẹ́kọ̀ọ́ ní 1970 mo padà wá sí. nínú ọ̀rọ̀ ògbóni mo fẹ́ kẹ́ tàn mọ́lẹ̀ sí díẹ̀ tẹ́lómi bá gbọ́ ẹgbẹ́ ògbóni yóò forí wọ gbọ́ ní ọlọ́mọdé wọ́n sọ náà wájú ọmọ kí ló mú àwọn èèyàn àbí lóòótọ́ ni ẹgbẹ́ ògbóni jẹ́ ẹgbẹ́ ìbẹ̀rù ní bàbá. ó ti o ẹgbẹ́ ògbóni ìṣẹ̀ṣe Odùduwà ní ẹ̀sìn ní ẹ̀sìn àbáláyé ẹ̀sìn ibẹ̀ ní Odùduwà ní láti fi ní ìṣẹ̀ṣe Odùduwà ọ̀pọ̀tẹ́ ẹni tí yóò bá wá dé yàrá ọmọ wọn ṣe ẹni tí yóò bá báyàn débẹ̀ kò lè mọ tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀ àti pé àwọn kan nínú àwọn ògbóni wa náà ni wọ́n ń bòbò ní jẹ́ irú tèmi fúráyà àti eradicate ń sìn nìyẹn wọ́n máa halẹ̀ máwọn èèyàn kan máa ń ṣe pẹ́lẹ́bí ní ilé rí àti pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn wọ̀nyẹn ìṣòro náà bá wọ̀ ní ògbóni kì í ṣe pé wọ́n fi ní fẹ́ dọ̀ wá fẹ́ ṣe ìsìn ẹlòmíì ò tiẹ̀ mọ̀ lẹ́sìn ó dòkè bóyá àjọ kan akọ̀yà kan fi ń kọ̀yà fún yàn ní wọ́n gbogbo ní kọ̀yà o nítorí wà tó dàbí akọ̀yà ń bẹ̀ ni pé àyíṣe bá ní àyíṣe owó èèwọ̀ nífẹ̀ẹ́ ní bínibíni tó ń bi ní àbèké wò tí ò bá yẹ kéèyàn ṣe ẹni bá ti ṣe nígbà ayé àtijọ́ àwọn ògbóni àwọn ládájọ́ nílùú àwọn ládájọ́ ògbóni ọlọ́pàá yóò tí ì sí advent of civilization nígbà ayé Oòduà àwọn ògbóni Oòduà ń lò ọ̀rọ̀ tó bá lágbára ọ̀dọ̀ wọn náà máa gbé lọ ẹ̀ tó bá yẹ sẹ́yìn láti fìyà jẹ àwọn ògbóni náà máa ní kó fìyà jẹ àwọn tí ó yọ bá ṣe wọn á gbèrè fínífíní wọn kọ́ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ wọn lọ sí lédì ọlọ́wù kọ́lọ́yẹ gbé wọn á dẹ̀ bí ìlọ́tún wọn á bèrè sọ̀sì ọ̀tún àròjọ òsì àròjọ wọn á gbà wọ́n yìí ń lò bẹ́ẹ̀ lábẹ́kúta wọ́n yìí ń lò bẹ́ẹ̀ lọ́yọ̀ lẹ́nu ṣe máa jọ́yọ̀ sí ẹ̀rí bẹ́ẹ̀ ògbóni ẹ̀sìn ògbóni ọ̀tàwọn tí òye ni wọ́n ń. kábíyèsí ọ̀kan tí mo tún fẹ́ kẹ́ ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ó sọ pé àwọn ń ṣe kọ́ọ̀tù bàbá mo fẹ́ kẹ́ ẹ bá wa fún àwọn ọmọ wa tí wọ́n ń bẹ nílé ìwé ní àmọ̀ràn tó lágbára pé ẹ̀sìn ògbóni kì í ṣe téèyàn lọ́sẹ̀ mọ́ tí ó sọ pé òun tàjọ ọmọnìkejì lẹ̀. a cultism ògbóni is not a cult ògbóni is a traditional religion ògbóni kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn àlàáfíà lògbóni ẹ̀sìn bàbá ńlá bàbá wa jàmbá lọ́wọ́ wọn ni mo sọ débi pé ẹni tó bá mú nínú àwọn ọmọ ìyá tí ìjọba ní kó tọ́ kọ́ fi já àsọ̀pọ̀tì ẹ̀ bàbá rọ́mọ gbogbo ní kan nínú ẹ̀ kan fi yà tó bá tó kọ́ fi jẹ́
wọ́n lè gbà mí gbọ́ pé kì í ṣe ara akọ́lá rán wọn iṣẹ́ gbogbo àwọn ọmọ wa tó dẹ̀ lọ ń ṣe gbogbo àwọn ọmọ tèmi lèmi máa ń sọ fún má lọ jọ́ ìkọ́ọ̀tì o tàbí òṣèlú ní kọ́ọ̀tì ògbóni kì í ṣe kọ́ọ̀tì tọ́ wọn sọ́nà wọn yẹn ọ̀dẹ sọ fáwọn èèyàn mi náà máa sọ fáwọn ọmọ yìí kan mọ̀ nígbà tí over 1995 or 96 wọ́n gbé vc tuntun wá sí Lagos State University pati wà kí sọ́dẹ̀ àwọn kọ́ọ̀tù tó rà gbé wọ́n tó scribe ń bẹ̀ nígbà yẹn gan-an ó sáré wá bá mi pé ìpẹ̀lú àjọ lọ sí iléèwé ni àjọ lọ sí àsáré dé primary school lẹ́kọ̀ọ́ ni tó òun ti di vice chancellor wọ́n á bá mi pé wọ́n kọ́ ní sájà àgbàdì wọ́n bá mi pé báyìí làwọn kìíní pé nǹkan tiẹ̀ wà nínú owó sówó wà audacious pé a wá lọ dé akẹ̀kẹ̀ ńlá wọn á wá kólù tẹ̀lé a máa ké ìgbìlú tó mọ̀ ṣe tó wù ẹ̀rú wa ń bà tọmọ wa invite àwọn ọmọ kóòtù wọ̀nyí mo invite wọn bá wọn sọ̀rọ̀ èèyàn mi tẹ̀mí lélẹ́yìí o ògbóni bíi ti rẹ̀ ni ọmọ oníṣẹ̀ṣe lẹ̀ tó pé fásitì àkínsọ́dẹ ọmọ eléégún ni lókè gbogbo mo dẹ̀ jóye nílé bàbá àjọjóye níjọ́ kan náà lèmi jẹ́ fún orí mo jẹ́ nínú ààrẹ ọ̀jẹ̀ ilé lápapà lóko wọ́n á sọ fún àwọn yẹn pé wọ́n gbọ́dọ̀ ṣe wàhálà kankan pẹ̀lú ẹ̀ o wọ́n fi lọ́rùn lẹ́gbàá yẹn wọ́n á fún àtòjú ọ̀gá àwọn yẹn mọ́ra kó máa fún mi lọ́wọ́ gbogbo tó ń bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn tó gbogbo ibi tó ti ṣe nǹkan burúkú ní ìbàjẹ́ sí ìyẹn ní kí n jẹ́ kán gé gbogbo igi tó wà nù ọgbà tó pé ń gbé Lagos University igi ńlá ńlá jọ̀rọ̀jọ̀rọ̀ ńlá báyìí wà ń bẹ̀ ó lábẹ́ àwọn igi wọ̀nyẹn náà fi ń ṣe kọ́fà náà ti ń ṣe méjì ní bá sọ fún wa tí mo ní wọ́n ní kán gé gbogbo igi tó wà nù ọgbà ló bá ní kọ́ńtrátì fáwọn kọ̀ọ̀tàtọ̀ ló bá gé gbogbo igi ló gbogbo ọgbà bá mọ́ owó onífaramọ́ ìṣekúṣe jàǹdùkú kọ́ọ̀tì ògbóni ṣe kọ́ọ̀tì ògbóni ṣe traditional religion gẹ́gẹ́ bí ẹ̀sìn Christian bẹ́ẹ̀ jẹ́ traditional religion fáwọn Jews bẹ́ẹ̀ ni Islamic religion ó jẹ́ traditional religion fáwọn Arabs àwọn ọgbẹ́ wọn wá sí ibi gbogbo wọn yẹn níbi tí wá bí kì í ṣe ẹ̀sìn àbáláyé kì í ṣe ẹ̀sìn Oòduà wọ́n gbé wọn wá bá wọn níbà yìí ni àwọn ìlú wọn náà traditional religion tí wọ́n nìyẹn gẹ́gẹ́ bí ògbóni ṣe jẹ́ traditional religion tí wọ́n níbà yìí tó African èèyàn wà kọ́ embrace ògbóni ní the true way of life fún African man. bí ògbóni ṣe ní ọba lágbàáyé náà ni wọ́n ní àwọn ààrẹ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ààrẹ ògbóni ìpínlẹ̀ Ọ̀yọ́ ààrẹ Afọlábí Adésínà la fẹ́ gbọ́ ọ̀rọ̀ nípa ògbóni lẹ́nu wọn. báwọn èèyàn bí a ṣe wà lọ́dọ̀ mi ní ìsìn mo máa ń mọ̀ wá kálukú kí n tó jẹ́ ààrẹ ògbóni ìpínlẹ̀ Ọ̀yọ́ mo ti jẹ́ oríṣiríṣi oyè gbogbo ìlú Ìbàdàn àti ilé àtoko èmi ààrẹ Afọlábí Adésínà èmi àti Mọ́rádé Àjàlá mọ̀mọ́ mi káwòrán yọmọ jẹ́ mọ́ rẹ̀ iwájú tí ìjà kọjú Ọlọ́run jẹ́ ọ́ dá ẹ̀jẹ̀ tó fílẹ̀ ọlọ́mọdé ọba jẹ́ èmi àti ìyá Mọ́rádé Àjàlá máa ń sọdún ògbóni nípínlẹ̀ Ọ̀yọ́ làá máa ń ṣe ọdún ògbóni káàpẹ̀ gbogbo Nàìjíríà gbogbo àwọn èèyàn tó ń ṣe o ẹlòmíì ní sin bẹ́ẹ̀ lé ọtí ní ìsìn yóò pọ̀ gbóni lò lábẹ́ òfin Nàìjíríà ṣé ìgbọ́dọ̀ wà lé ọtí láago 8 àárọ̀ aago 9 ẹ̀ tí a bá mú bẹ́ẹ̀ nítorí ẹ̀ bá ti rí ẹnìkan lọ bọ́ ẹlòmíì yóò pè é obìnrin kan ìgbà àwòkù bàbá sálọ nínú ẹgbẹ́ yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí pàápàá ìlú Ìbàdàn Olódùmarè kò bá ní tó kí kálukú ọmọrú oyè tó jẹ ẹ ń bá joyè tí ọmọrú oyè tó jẹ ìwà tó wù ní ọmọ wù èmi tẹ́mi bá sọ̀tún mo jẹ́ ààrẹ ògbóni ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí bí mo ti ń ṣe táyé yìí ni mò ń bá àwọn ìjọba ṣe ni mò ń bá àwọn ìjọba ṣe tẹ́ ẹ̀ bá ló mú rí mi ta láago 10 irọ́ lọ́pa aago 11 tẹ́ ẹ̀ bá ló rí mi ta ó tẹ́ parọ́ ni o àbàlá jẹ́ Ọlọ́run lọ́gbọ́n òfin ni ẹ̀ńdà aago 10 tí lọ jókòó lé ọtí lọ mutí tọ́da aago 11 tí lọ jókòó lé ọtí lọ mutí. ẹ̀yin lòdì séyìn o ni. mo lòdì sí o gbogbo ẹ bá jẹ́ ògbóni tọ́fẹ́ ká máa sọ mo sọ pé tí n bá lè jẹ́rìí mi ò fi wá di ìlọ́dọ̀ mi o ẹ tí n bá lè jẹ́rìí rẹ̀ tí ń lọ dọ́dọ̀ ààrẹ àgbáyé ọba Ọlájídé pé ẹni bẹ́ẹ̀yàn báyìí ni o ìfẹ́ ọdọ́dọ̀ mi o ìfẹ́ kọ́ dọ́dọ̀ mi gbogbo ẹni tí ń lè máa jẹ́rìí ẹ̀ ni mo fẹ́ kọ́ máa wà lọ́dọ̀ mi só ti eyín báyìí o ẹ bá wá jógbóni kọ́ wá ṣe pé yọ wà bí kan yóò wá ṣe báyìí o
òun fi ifá pọ́ òun fóògùn pọ́ sógbó ni mo ń ṣerú ẹ̀ nídìí eléyìí báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èmi ò fẹ́ irú rẹ̀ pẹ̀lú àṣẹ ọba Mọ́lájí náà bí ọba àgbáyé o kẹ́nìkan máa lọ jókòó lé ọtí láago mọ́kànlá ọmọ gbogbo ni lóhun tó bá gbá ìyàwó yàwó kópó wọn káàgò pàdánù ni ìyàwó tó yàwó fẹ́ láti yọjẹ́ kópó òun ti gbà òun pàdánù ni. ṣé pẹ́yìn náà ọ̀dà àbí. ọ̀dà wọn ò bá rú ẹ̀ lọ́wọ́ tèmi jẹ́ ààrẹ. kò sínú constitution àtọ̀dọ́ yìí. kò sínú constitution kò sínú rẹ o kí omi ìyàwó ẹ̀kọ́ gbà tó ní ma pé o máa ṣaagùn sí sóògùn wọn ni a máa ṣe ká máa ṣaagùn síyàn nínú ògbóni. àwọn ọ̀pọ̀ gbàgbọ́ pé àkòtagìjì ni ọ̀rọ̀ ògbóni jẹ́ adìdì lọ gba àṣẹ láti ibi gíga láti gbé ètò yìí jáde ni gẹ́gẹ́ bí mo ṣe sọ nítorí àwọn ọmọ wa tí í ṣe ẹ̀yìn ọ̀la wa ẹ̀yin ọ̀dọ́ wa ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín ohun tí a ò bá ti mọ ìbẹ̀rẹ̀ rẹ̀ ohun tí a ò bá ti mọ̀ dáadáa a máa wádìí rẹ̀ dáadáa ni o ilẹ̀ tí kò bá tójú ẹni ṣú òkùnkùn rẹ̀ a máa ṣòro rìn ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí igbá pẹ̀lẹ́ kì í fọ́ àwo pẹ̀lẹ́ kì í fàya ẹ̀yin ọmọ iléèwé tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ tẹ́ ẹ jẹ́ àgbà ẹ jẹ́ ká jáwọ́ nínú ìtàjẹ̀sílẹ̀ ká fi ọwọ́ ìfẹ́ fa ara wa mọ́ra ẹ̀dá kì í pa ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ kó là ìpànìyàn jàǹdùkú ìdàlúrú ìtàjẹ̀sílẹ̀ ìbínú Ọlọ́run Olódùmarè ní máa fà á báyàn ó ṣeé ṣe kí ọ̀pọ̀ máa dá ọ̀ràn kí ìjọba má lè rí ṣùgbọ́n Ọlọ́run ọba ń kọ́ ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ díẹ̀ lẹ́nu àwọn olóyè ẹgbẹ́ ẹ̀yin ọmọ Yorùbá kì í ṣe pé à ń mú ètò yìí wáyé láti dẹ́rù bà ẹnikẹ́ni ṣùgbọ́n ohun tí à ń gbìyànjú láti ṣe ni wípé kí gbogbo wa lè fọwọ́ síbi ọwọ́ ń gbé àwọn ẹgbẹ́ ẹ̀mùlẹ̀ tí a ní ní ilẹ̀ Yorùbá àgbáríjọpọ̀ rẹ̀ náà ni ẹgbẹ́ ògbóni tí à ń sọ yìí bóyá èèyàn jẹ́ gbára yílẹ̀ ni o bóyá èèyàn jẹ́ ẹgbẹ́ oríṣiríṣi ni o aborigine ògbóni náà ni gbogbo rẹ̀ ń bẹ lábẹ́ rẹ̀ kódà bó ṣe ògbénu ìbílẹ̀ òun ni a ṣe náà hàn yín láti jẹ́ kẹ́ ẹ rí wípé kò sí ibikíbi tàbí àyíkáyè tí ìran Yorùbá ní ilẹ̀ aláwọ̀ dúdú ti gbà pé ká fi ara wa rúbọ tàbí ká ṣera wa níjàmbá tàbí ká pa ọmọnìkejì tó jẹ́ ọmọ ìyá wa àwọn ògbóni tilẹ̀ gbàgbọ́ pé ẹni tó bá jẹ́ ẹnìkejì wọn ọmọ ìyá ni wọ́n máa ń pè wọ́n á ní àjẹ́ kì í pọ̀ máa wo bí àjẹ́ bá pọ̀ máa wo ilẹ̀ ló dà wọ́n á ní adìyẹ kì í jẹ̀ fún ara wọn àwọn ògbóni máa ń lo ọ̀rọ̀ yìí láti jẹ́ ká mọ̀ wípé ọmọ ìyá ni wá a kì í ṣọ̀tá ara wa ẹgbẹ́ yìí ni àwọn àgbìmọ̀ Yorùbá lò láyé ìjọ́un láti fa ìfẹ́ sí àárín ara wọn tó bẹ́ẹ̀ bí ẹgbẹ́ ògbóni bá ń lọ sírìn àjò bí ìrìn àjò yìí bá sì léwu tó bá pàdé jàǹbá kan lójú ọ̀nà ibikíbi tó bá dé tó bá ti fira rẹ̀ hàn pé ògbóni ògbóràn lòun wọ́n fi ààbò bò níbẹ̀ wọ́n sì fi ààyè gbà wọn ò sì ní jẹ́ kí jàǹbá kankan ó ṣe é ohun tí àwọn Yorùbá rò lọ́kàn tí wọ́n rèé pé wọ́n lè fi ìfẹ́ hàn sí ara wọn
àmọ́ bí ayé ṣe wá di ayé pé àwa tá a jẹ́ ọ̀dọ́ ẹ̀mí ara wa là ń wá yìí à ń lébú ara wa yìí à ń para wa lójijì tó tiẹ̀ fi jẹ́ pé ọ̀rọ̀ yìí ń kọ̀jọba lóminú ní gbogbo ìgbà òun làwa ṣe lọ gba àṣẹ látòkè láti gbé ètò yìí jáde fún yín kéétì ẹ ṣe tó yẹ ká fi hàn yín ṣùgbọ́n adìídì fẹ́ fi hàn yín kẹ́ ẹ lè mọ̀ wípé Yorùbá ò dúró sí orígun kankan láyé láti bà tọmọnìkejì jẹ́ tàbí láti ta ẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ ẹ̀jẹ̀ tó lágbára tó lùgbà láti ta sílẹ̀ kò sẹ́jẹ̀ míì tó tún rí bí ẹ̀jẹ̀ náà mọ́ tó náà mo tó rọ̀ wá lẹ́ẹ̀kan sí i gbogbo àwọn ọmọdé tá à ń bẹ láyé tí a sì gbà pé a di àgbà lẹ́yìn wa ọ̀la ẹ jẹ́ ká fi à ń gbẹ̀mí ara wa à ń para wa ẹ jẹ́ ká jáwọ́ kúrò níbẹ̀ ká ti ilé ìwé kan lọ gbógun tira wa nílé ìwé kejì irú ẹgbẹ́ yòówù tí a bá ń ṣe tó bá rí bẹ́ẹ̀ kì í ṣe ẹgbẹ́ tó dùn mọ́ Ọlọ́run nínú ẹgbẹ́kẹ́gbẹ́ tí a bá pè ní ẹgbẹ́ ẹ̀mùlẹ̀ ó máa ń dìde láti ran ọmọnìkejì rẹ̀ lọ́wọ́ ni èrè ìdí tí a fi mú ọ̀rọ̀ ògbóni wá lónìí rèé ẹ ṣé púpọ̀. ojútáyé dé ètò ìwádìí ìjìnlẹ̀ àṣà Yorùbá tó gbá wọn lẹ̀ tó kẹsẹ̀ járí ẹgbọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá ṣé lóòótọ́ ni bó Olódùmarè ń bẹ mò ń béèrè wò àwọn àgbààgbà wọ́n tẹ̀lé mi mọ́ wọgbó Olódùmarè mo dẹ̀yìn bọ̀ ẹni tí ó pìtàn Yorùbá dé ṣé lóòótọ́ lọ yá wọlé nílé rá ẹ gbọ́ ṣé lóòótọ́ Aláàfin àgbà ọba ni àáfà Àbúlálà tí ń bẹ lóde Ọ̀fà ta ló mọ̀ ọ́ Adémọ́lá Adélábù ń gbé gbogbo rẹ̀ bọ̀ ẹ gbọ́ kí lẹgbẹ́ ògbóni jẹ́ nílẹ̀ Yorùbá. Adélábù ibi táwọn ò lè dé mo ti débẹ̀ mo dẹ̀yìn bọ̀ Adémọ́lá Adélábù ẹni tó Oòduà àgbétàn Yorùbá lé lọ́wọ́ Àyìnlá mo ṣe lákàlàkà níbi odò ń gbójúgbà mi lọ Òdùmarè ló rán mi sílẹ̀ Yorùbá ẹ jẹ́ ń jíṣẹ́ ọ̀hún yè Adémọ́lá Adélábù ẹ ò rí mi nínú ìrìnkèrindò nígbó Olódùmarè bí ètò Ojútáyé ńlẹ́ ẹ̀ máa wò lórí móhùnmáwòrán yín iléeṣẹ́ tó bá fẹ́ so nígbọ̀wọ́ ẹ pè mí sókè aago 08035227441 08035227441 Adémọ́lá Adélábù lẹ́ ń pè òrìṣà oko pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀.